bá sàmì fún wọn dáadáa ni ìwọ tó o bá máa gbọ́ wọn ní pílátífọ́ọ̀mù lọ nímọ̀ wípé àwọn eléyìí ṣiṣẹ́ takuntakun ìwọ tó o bá mú máìkì bá ti mú yìí lọ́mọ̀ pé iṣẹ́ ni bàbá àmú ibùdín àláfíà táyọ̀ ṣe bá pẹ́ ṣe ara òní ni wọ́n gbà kọ̀ọ̀kan ọ̀là la ilaha illallah ọ̀là muhammadu rasulullah àfi tí wọ́n fi kí ẹ̀mí ilé ní Afon constituency bàbá wa alhaji wa Àjàlá àbí Abdul Yakin Àjàlá ní ìlú Igbó Àrán akí àwọn náà bá pẹ́ ṣéwù fáwọn náà ṣéwù wallahu yasmuka minan nas látara bẹ́ẹ̀ akí alhaji wa bákan náà alhaji Abdulrazak Akande Muhammad Akaro àbí alárúkọ Akaro ni má jẹ́ ó bàjẹ́ bẹ́ẹ̀ kọ́ ni ẹgbẹ́ sẹ́wù fún wọn jàre gbogbo àwọn elétò ònù ní Afon constituency ọlọ́run ní jẹ́ wáyé tì láéláé albarka Muhammad lọ́dọ̀ ọlọ́run àfi eléyìí àfi kí alhaji wa lẹ́ẹ̀kan náà ìkàlẹ̀ alhaji wa bàbá wa ní ìlú Fọ̀kọ̀ agbára sí ikú agbára sẹ́yìndà ọlọ́run níjó kàn yín láéláé ẹ dákun ọjọ́ òní ìṣe ọjọ́ ìbínú mistake tí bá ń wáyé ẹ máa wá ríwọ ẹ máa notice wa kí ó má bàa láyé ẹni tá a bá bá tẹ́kọ̀ọ́ sínú ìwé ni a máa pè jáde nítorí títọ́ lọ́hùn tó ti yé agbára sí ibú ọlọ́run ló jẹ́ ẹmú sọ sẹ́nu ọ̀làlá ilaha illallah ọ̀là muhammad aminullah ní àti ara bẹ́ẹ̀ àtúnkí ìkàlẹ̀ ẹ̀rí àwọn táǹkì kọ̀ọ̀kan tí àárín tí wọ́n ti ń dé ni o ọ̀pọ̀lọpọ̀ yẹn ni ò tí ì dé báyìí o akí akọ̀wé wa sẹ́kẹ́tìrì wa muhammad isahak kamaludin àtàndá akí wọn láti ìlú Afon ẹ̀rí nǹkan allahu akbar ọlọ́run masaba lọ́rẹ̀ mi yí wala la ilaha illallah wala muhammad aminullah látara bẹ́ẹ̀ akí àwọn alájà wa náà adékọ́lá kadija àbí àdùkẹ́ olówó oko ẹgbẹ́ tóbi fún ọlọ́run lára wọn allahu akbar àtúnkì àwọn alájà wa bákan náà ìyá àgbàlagbà ìyá àlùbáríkà alájà wa mọ̀ọ́ìbà ìyá sínà olówó láyé mọ̀ ẹgbẹ́ tóbi fún ọlọ́run lára wọn allahu akbar alájà wa bákan náà bọ́lájí muhammed bàbá gbogbo ilé ẹgbẹ́ tóbi fún ọlọ́run kan náà allahu akbar allahu akbar àtùmọ̀ kí àwọn tó kù àti ìyẹn náà kí àwọn òtí ìdè tiwọn ẹ̀yin tí kálẹ̀ ni à ń kí ni ọlọ́run mọ́sàbá wa kí yín ọba tó ní yín ti kí yín tẹ́lẹ̀ àtẹ́ńdé òpin wò tí ì dárúkọ mi à ń dárúkọ wọn náà wọ́n tá bá ti dárúkọ obìnrin ẹgbẹ́ rẹ àti dárúkọ rẹ wọ́n tá bá ti dárúkọ ọkùnrin bíi tiẹ̀ àti dárúkọ wọn náà tá bá ń dárúkọ ọmọdé wọ́n ti dárúkọ rẹ wọ́n bá ń dárúkọ àgbàlagbà wọ́n ti dárúkọ rẹ akí gbogbo ilé akáwọn kameraman akáwọn ẹnjìníà gbogbo wa pátápátá tá à ń bẹ́nu mujmau tí a kóra wa jọ sí ìlà kígbe asalaamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. naam nísìnyí a fẹ́ bẹ̀rẹ̀ àdúrà a fẹ́ ka odidi alukur'an lórí ìkàlẹ̀ wa yìí àníyàn wa lórí alukur'an náà òun náà ni gbogbo táǹpẹ ní constituency wa yìí ọlọ́mọdé kó bàjẹ́ láéláé amiinu. a fẹ́ kú ẹ dákun torí ọlọ́run ẹni tó bá mọ alukur'an ká ẹ gbà lọ́wọ́ àwọn àfáà tí wọ́n ń bọ̀ yìí ẹ bẹ́ẹ̀ lọ ẹ wòlíì tó ń bọ̀ yìí ẹ gbà lọ́wọ́ wòlíì tó ń bọ̀ yìí láti lu jàǹkéré wòlíì láti lu jàǹkéré ẹ lọ kó ṣéwù ẹ dákun ẹ tó bá máa Kùránì ká ẹ bá gbà lọ́dọ̀ àwọn àfáà tí wọ́n ń kó bọ̀ yẹn afẹ́ka odidi Al-Qur'an àníyàn wa ọlọ́run o gbogbo wa ní constituency wa yìí ọlọ́mọdé ká yọ dànù bí ọwọ́. amiini. ẹlẹ́ẹ̀kejì nínú àníyàn wa àfẹ́ àìsàn ọlọ́run lé àìsàn àti àárẹ̀ jìnnà sí wa
Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Aki gbogbo wa pátápátá. A kú iṣẹ́ ìní. Ọlọ́run pè á lérè rẹ̀. Ẹ dákun gbà tí Rọ́ìdù sọ̀rọ̀ lẹ́ẹ̀kan. Ó ní a kí àwọn cameraman. Wọn ò kì í ṣe ordinary cameraman. Media ni wọ́n. Láti iléeṣẹ́ StarTime NIGBATI TV ni wọ́n ti wá. So gbogbo tá à ń ṣe lé ní báyìí gbogbo àgbáyé ló ń rí. So ẹni tí o bá tẹ̀lé StarTime kó lọ ra tiẹ̀ NIGBATI TV láti bí ọ̀tún àwọn ọ̀sán ẹ̀sìn máa so Afon constituency lórí nẹ́ẹ̀tì gbogbo àgbáyé subhana rabbika. Sallu ala nabiyyil karim. Sallallahu alayhi wa sallam. Ẹ jẹ́ yombo anabi wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Ká sọ pé Allahumma salli Allahumma salli ala sayyidina Muhammad ala sayyidina Muhammad wa ala alihi ala alihi wa ashabihi wa alihi wa sallim. wa sallam. Àkọ́kọ́ la wí ní kẹta ìkejì tá a fẹ́ wí yìí ẹ má jẹ́ òfò yín ro ká sọ pé Allahumma salli Allahumma salli ala sayyidina Muhammad ala sayyidina Muhammad wa ala alihi ala alihi wa ashabihi wa sallim. sallim. Ká sọ pé Allahumma salli Allahumma salli ala sayyidina Muhammad ala sayyidina Muhammad wa ala alihi alihi wa ashabihi alihi wa sallim. sallim. Alhamdulillah. Adúpẹ́ fún Ọlọ́run ìkẹ́ àti ìgẹ̀ fún anábàá Muhammad Sallallahu alayhi wa sallam. ọba tó ní kí a ṣe ní èsì ó rọrùn ó dùn gbọ́ngbọ́n kan sí ó tún lóye Ọlọ́run àmàdúpẹ́ tèsí àdúrà náà gbà lọ tó fi di ọdún ní ìtẹ́ àtúnbẹ̀rẹ̀ lé ní ìbáyìí àti bẹ̀rẹ̀ ọba tó ní ká ní àṣeyọrí rere lọ́jọ́ tí èsì tọdún ní iná ọlọ́njà ńlá ṣe yọrí ire. Àmín. ọba yẹn lórí bàbá gbogbo ilé lápapọ̀ ẹ̀ka gbogbo olóyè ní Afon constituency ọlọ́run má jẹ́ ó dàrú fẹ́ni kọ̀ọ̀kan wa. Àmín. gbogbo àwa tí à ń jẹ́ àfa ọba yẹn lórí bàbá wa amir ẹ̀ka gbogbo wa lápapọ̀. ọba tó ní kí àwọn bàbá máa ṣe lánàá ti ń dá tèmi náà ọlọ́run jẹ́ ó tún rọrùn. Àmín. ọlọ́run bá aṣọ bàbá dé rọrùn Àmín. ọlọ́lùkùrọ̀hánì gbogbo àfáà tí ó wá bí kálukú wọ́n gbéra pẹ̀lú rọrùn ọlọ́run jáde bí pẹ̀lú ìdùnnú Àmín. gbogbo àlejò tá a pè àtàwọn onílé gbogbo tí ń jẹ́ ìdáná abú ọlọ́run má fi sínú ọ̀rọ̀ wa Àmín. ọlọ́lùkùrọ̀hánì Àmín. fatia náà ni àáká ọjọ́ ti lọ fatia yóò tó nǹkan gbà níwájú ọlọ́run a ní ọlọ́run sọ alùkùrọ̀hánì kalẹ̀ inú oṣù àpálẹ́ oṣù iyì tí a wà yìí ìtú wá sí déédéé irú àsìkò tá a wà yìí ọlọ́run afọláláyé látìlùkọ́ ní iná àfibí ọlọ́run ìgbésí ayé ẹnìkọ̀ọ̀kan wa àtayá wa àtàwọn ọmọ wa àtàwọn ọkọ ẹnìkọ̀ọ̀kan ọlọ́run jẹ́ ọ̀rọ̀rùn fún wa. Àmín. Al-Fatiha bisimilahi rahman rahim alhamdulilayi rabbil alamin arrahman rahim maliki yawmiddin iyaka na'budu wa iyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladina an'amta alayhim غير المغضوب عليهم ولا الضالين آمين صلوا على رسول الكريم Sallallahu alayhi wa sallam.
kí àwọn ìmáàmù wa aṣẹ́yìn àjíjì láti ìlú àìkúlọ́lá ahlan bihudurikum wa sahlan bihululikum wa marhaban bimashiyikum. ẹ máa wọlé ẹ máa rọra.
عفو تحب العفو Allahu Akbar. فاعف Ìyàwó chairman wa ló ń kí yẹ. اللهم Ìyàwó chairman wa. عفو Ọ̀gá ọlọ́pàá làwọn náà. تحب العفو Ẹgbẹ́ ọlọ́pàá ni wọ́n. Ìyá mẹ́ta. Wọ́n ṣẹ̀bí mẹ́ta ni. اللهم إنك عفو Yẹ̀yí oge. تحب العفو فاعف عنا اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم إنك الوقت كالسيف إن لم يقطع قطعك. فاعف عنا اللهم إنك Ọlọ́pàá sàwọn aláàánú oṣù Ramadan tí a wà. فاعف Bá a ṣe bá bá ọ̀rọ̀ orí ọlọ́jọ́ kórì bẹ́ẹ̀. اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم Gbogbo àwọn àlejò tí a ń retí, àwọn náà ti ń wọlé. تحب العفو فاعف عنا Ẹ dákun gbogbo àwọn pàjẹ́ constituency. إنك عفو Ọlọ́ akí àwọn bá wa. العفو Fadila ti ṣe فاعف عنا Muhammadu Buhari bin Musa. Allahu Akbar. تحب العفو فاعف عنا اللهم إنك عفو تحب العفو فاعف عنا Allahu Akbar. اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم إنك عفو Ẹ dákun níbi tí Kùránì bá kù sí. عفو Ẹ jẹ́ ẹ mú wá sí iwájú àwọn àfáà nígbà yìí. اللهم A ṣàlàyé fún yín. إنك عفو Akíyà lóru wa. تحب العفو Allahu Akbar. فاعف عنا Ahlan wa sahlan اللهم wa marhaban bikum. إنك عفو طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا إنك من دعا لله داعي. تحب العفو Àwọn àmì wa ní constituency yìí. عنا اللهم A kí àwọn àlùfáà wa Sheikh تحب Muhammad Lukman. فاعف عنا Ahlan wa sahlan wa marhaban bikum. Ẹ ti rí bẹ́ẹ̀. إنك Náà, ahlan wa sahlan. تحب العفو فاعف عنا A kí àwọn àmì wa kọ́ máa wọlé kọ́ máa rárá. إنك عفو Ahlan wa sahlan wa marhaban bikum. Àmìrù wa nìyí. Àmìrù wa kí wọ́n kí Sheikh Buhari bin Musa. Allahu Akbar. Allahu Akbar. Àwọn àmìrù wa kí Sheikh Buhari bin Musa. Bí ká máa wọlé ká máa rárá. Allahu Akbar. Ọlọ́run sọ orí bára bí àwọn. Ọlọ́run sọ orí fún ọ púpọ̀. Ahlan wa sahlan wa marhaban bikum. Ahlan wa sahlan. A kí àwọn àmìrù wa púpọ̀. Bàbá wa Amir ní Afon constituency ọlọ́run jẹ́ ká rí yín pẹ́. Àmín. Ọlọ́run ní ẹ̀mọ̀ ní ẹlẹ́yìnlẹ́. Àmín. Gbogbo ẹ̀mí àti ọ̀pọ̀lọpọ̀ àláfíà ara ọlọ́run sábà fi ta yín lẹ́rẹ̀. Àmín. Ẹ dákun látọ̀rí chairman wa ẹ dákun máa bọ̀ wá àbá. Aláàjì wa Abọ́lárìn ọlọ́run jẹ́ ká rí yín pẹ́. Àmín. Ọlọ́run ní ẹ̀mọ̀ ní ẹlẹ́yìnlẹ́. Àmín. Gbogbo ẹ̀mí àti ọ̀pọ̀lọpọ̀ àláfíà ara ọlọ́run sábà fi ta yín lẹ́rẹ̀. Àmín. Ẹ dákun látọ̀rí chairman wa ẹ dákun máa bọ̀ wá àbá. Aláàjì wa Abọ́lárìn ẹ máa bọ̀ kútùbà Kùránì náà fẹ́ ká ẹ máa bọ̀ kútùbà Kùránì afẹ́ká àwọn iwájú àwọn afárá ni abọ́dọ̀ máa gbọ́ bẹ́ẹ̀ ni wọ́n ti máa ń ṣe nìyẹn. ẹ dúró bẹ́yẹn bẹ́yẹn. ẹlẹ́kùn torí ọlọ́run gbogbo àwa tí a bá jẹ́ pé àwa náà mọ̀ pé constituency làwa náà ẹni ká àbọ̀ lẹ́ẹ̀kan náà a fẹ́ gba owó kútùbà alukur'an ó yá ẹ̀dàkùn ẹ̀kálukú nìdí lẹ́ẹ̀kan náà a fẹ́ dá a dúró rárá ẹ má bọ̀ nbí ni níbi báyìí ni ẹ má bọ̀
nígbà yìí ni kí ẹ máa bọ̀ wá akíyàmá ọ̀fun igbó ààrẹ alhaji owó ni ẹni 10,000 wá owó kútúbà ẹfi méjì sí ọlọ́run bọ́ọ̀lù lọ́rùkà sí ọ̀yà ẹ̀jẹ̀ ká àwọn kútúbà wá ẹ̀jẹ̀ ká máa wọ́ kútúbà wá gbogbo àwọn tí a jẹ́ consultancy lọ́kùnrin lóbìnrin àwọn ní ẹni tó bá kọ́ débi òkú àsùpá ní òbí ní òrìbí tó dàbí mú ẹ̀jẹ̀ ká máa bọ̀ wá ká máa mú owó kútúbà bọ̀ wá ó ń dà yín lò tó bá kọ́ débi òkú àsùpá ní máa òrìbí tó dàbí mú mẹ́ bí a bá ti ń pẹ́jù kò ní da rárá. إذا جاء العشاء وجاء العشاء فاترك العشاء للعشاء. owó kútúbà yà bọ̀ wá. alimami kẹ́tìkù àtà kẹ́tìkù wọ̀nà àtà. بعبد الرحيم سائل المتوسل بعبد الرحيم سائل المتوسل ọlọ́run wọlé bàbá wọlé jí àgbà rahimahullah yóò wọlé àfáàní oníwàásí àgbáyé rahimahullah yóò wọlé bàbá oníwàásí tèní ayakumullah yóò sì wọlé àfáàwà ajiwọlé kumanu amin ayakumur rahman ẹni sàgbàkú. àmín. ọlọ́run wọlé bàbá wa tá a pè ní ilé ní. inshallah. tó sì pé tí wọ́n ní èèyàn gbádùn ọmọ kí ẹ má bínú bàbá. akramakallah. bàbá oníwàásí àgbáyé gbádùn yín. allah. àwa máa dádùn àṣẹ fún yín ní kọ̀kọ̀. ha ìpè wọn ló kọ. bàbá. àwa wà lábẹ́ wọn gbà náà. ayakumullah. bí wọ́n ṣe kàn bù wálé kéwú náà ni. allah yóò bá ṣe fáìn láti lẹ nìyẹn. bẹ́ẹ̀ ni wọ́n máa gbé tí bàbá oníwàásí àgbáyé gbé mọ́lá buhari bí iná bí tààmìlì yìí ìnana èdè ọ̀wí. ayakumullah. tọ́. àwọn kò mọ̀ ọ́nà tí bá ní. èmi máa gbádùn kẹsẹ́ẹ̀tì wọn tó fi jáwé sí lọ́dọ̀ àfa wa. bàbá náà ní ìhùn púpọ̀. ẹ ní sanku wa. amina. gbogbo àwọn táwọn tá kàn yín pé ẹ̀yin ni kẹ́ ẹ máa bọ̀ níjókòó ìlú ni àánú ní sàgbákò òkú. tuba amiral muslimin barahim wa muhibbukum abdulrahim yusallim. ọlọ́run mo fi àfa wa bẹ̀yìn ẹ̀ lo dáwọ́là náà lọ́jọ́ alẹ́ mi. àmín. bàbá ti ṣàdúrà fún yín lójú ayé yín. Allah. ìgbà tó wọ́n sì tún símọ́ àdúrà yín gbà. Allah. yóò sì gbà lọ́jọ́ alẹ́ mi. Allahu yahfazukum yuqimu makamakum yahdikum wa yu'inu amruka yuhki. ọmọ bẹ́ẹ̀ láti ní chairman wa tó ní tó jẹ́ pé ọ̀gá ọlọ́pàá ni wọ́n CSP nínú ọlọ́pàá kò kéré rárá. Allah. kódà tó bá tún went out tó tún lọ sókè òkò wọn mọ̀ kọ́ físà dé. ọba tó ní kí n máa tó tẹ̀sí ní tó kò ní dàrú mọ́ ní lọ́wọ́. àmín. mo fi ti yín kí DSP speaker wa ọba tó tó ẹ̀yìn ọ́fíìsà kalẹ̀ tó yẹ pé òfin lẹ́yìn ń gbèrò iṣẹ́ ọlọ́run náà ẹ̀ tó wá gbé dúró ọlọ́run máa fẹ́ gbogbo tó jáde lára yín wọn ò ní ráàyè. àmín. gbogbo ẹ̀yin àfa pàpà jùlọ ráhìdù àti ẹ̀ ń darí ìjòkó ọlọ́run ní jẹ́ sunkún kan yẹn ayé. àmín. amínú wa ọlọ́run ní fi yín lẹ̀. àmín. gbogbo yín bàbá wa ọlọ́run ní padà lẹ́yìn yín. àmín. ọlọ́run bí ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. bisimilahi rahman rahim. àmín. ẹ wá níbi inú ẹ̀mí wa àwọn tó bá ẹ̀mí máa jókòó nù. ayyakum èmi ti rahman. ẹ̀yọ̀ dá fún mi bàbá. akramakallah. ayyakum rahman. أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم اللهم ارحمني بالقرآن آمين واجعله لي إماما ونورا وهدى آمين ورحمة آمين اللهم سكرني منه ما نسيت آمين وعلمني ما جهلت آمين وارزقني تلاوته وحناها ليلا وأطراف النهار آمين واجعله لي حجة يا رب العالمين آمين اللهم حصل لي في الدين آمين الذي هو اسمة محمد آمين وأصلح لي دنياي التي فيها معاصي آمين وأصلح لي آخرتي التي فيها معادي آمين واجعل لي حياة سيادة لي آمين في كل خير آمين واجعل لي موت راحة لي آمين من كل شر آمين اللهم آمين اجعل خير هموري آمين آخرهم آمين وخير حمالي آمين أواتمهم آمين وخير حيامي آمين يوم ألقاك فيه آمين اللهم آمين إني أسألك آمين عيشة هنية آمين وميتة سوية آمين ومرد آمين غير مخزي آمين ولا فديء آمين اللهم آمين إني أسألك خيرا آمين مسهالة آمين وخير الدعاء آمين وخير النجاح آمين وخير العلم آمين وخير الحمال آمين وخير الثواب آمين وخير الحياة آمين يا وخير الله. الممات آمين. وثبتني آمين. وسكن مواسني وحقيق إيماني آمين. ورفع درجاتي آمين. وتقبل صلاتي آمين. واغفر لي آتياتي آمين. واجعلك الأولى آمين. من الجنات اللهم. اللهم آمين. إني أسألك آمين. موجبات رحمتك آمين. وعزائم مغفرتك آمين. والسلامة من كل آمين من كل البر آمين. والحسم آمين. والغم آمين. من كل خير آمين من كل بر آمين. والفوز آمين. بالجنات آمين. والنجاة آمين. من النار آمين. اللهم آمين. أحسن عاقبتنا في الأمور آمين. كلها آمين. وأجرنا آمين. من خزي الدنيا آمين. وعذاب الآخرة آمين. اللهم آمين. اقسم لنا من خاسيتك آمين. وتحول به بيننا وبين مسيرتك آمين. من طاعتك آمين. ما تبلغنا بها آمين. جنتك آمين. ومن اليقين آمين. ما تحول به آمين. علينا مذاهب الدنيا آمين. ومتاهنا آمين. بأسمائنا آمين. وأبصارنا آمين. وقواتنا آمين. ما أحييتنا آمين. واجعل الوارث منا آمين. واجعل الضر لنا آمين. ولا تسلطنا علينا ما لا يرحمنا آمين. اللهم آمين. لا تدع لنا ذنبا آمين. إلا غفرته آمين. ولا هم همنا آمين. اللهم آمين. لا تدع لنا ذنبا آمين. إلا غفرته آمين. ولا هم آمين. إلا فرجته آمين. ولا دينا آمين. إلا قضيته آمين. ولا حاجة من حوائج الدنيا والآخرة آمين. إلا قضيتها آمين. يا أرحم الراحمين آمين. ربنا آتنا في الدنيا حسنة آمين. وفي الآخرة حسنة آمين. وقنا عذاب النار آمين. وصلى الله على نبينا الله محمد عليه وسلم. وعلى آله وأصحابه على خيار وسلم تسليما كثيرا آمين. على الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أنت الإمام الذي نرجو لطاعته أنت يوم النجاة يوم النجاة من الرحمن غفرانا أبا إمام láti ìlú àìkúlọ́lá gbogbo ẹ̀mí àti àlàáfíà ara ọlọ́ba àfitayín lọ́rẹ́ آمين ọlọ́run àlùfáà wa ní kálẹ̀ آمين ọlọ́dà hawlẹ̀ wàlá quwwata إلا بالله العلي العظيم bisimilayi náà àtọ́yìnà. بسم الله الرحمن الرحيم إن أعطيناك الكوثر فصل لربك وانهار إن شانئك هو الأبتر آمين náà. náà nígbà tí àwọn àmírù wa ti wà ń kalẹ̀ bàbá wa tí wọ́n jẹ́ oníwàásí èní amọ̀kíyí o الله àwọn Yorùbá máa ń sọ̀rọ̀ kan èmi ò gbà tábà ríru àwọn bàbá wa Sheikh Buhari báyìí wọ́n wá sọ pé ẹkú àkúnlẹ̀yìn àti ọ̀rọ̀ tí ò dá ni tó bá yẹ pé àkúnlẹ̀yìn ni ẹni tó yan orí ibú òní lọ sọ́dọ̀ Ọlọ́run pé orí ibú ni ọkùnrin kàn mí wẹ́rẹ́ òní yẹ kó bóyá kò yẹ ni ọsẹ mí. فادع بلهم حية وإذا bàbá Sheikh Buhari ọmọ Musa nǹkan mẹ́ta kì í jẹ́ kí orí kéwúké bí ọba ti ní nǹkan mẹ́ta nígbà tó bá wà nílé kéwú
kì í jẹ́ kí èèyàn orí kéwúké. أنت الدفادي أبلهم حية وإذا ẹni tó bá lẹ́wà bẹ́ẹ̀ ṣe nìyí wọ́n èé dúró kéwú tán ẹwà ẹ máa ń gùn wọ́n. bẹ́ẹ̀ bá ní ohun líle kéwú àgbákò ni àdìpọ́tà bá yẹn tó máa ń sọ fún yín pé dàlábà ṣẹ́dù àwọn àdìpọ́ sọ pé yá èkó já. أنت الدفادي أبلهم حية وإذا ẹni tó bá ní owó wọ́n èé rí bí kéwú dáadáa. أنت الدفادي ó wà mú rántí tí bàbá Sheikh Buhari bá ń sọ pé mo ṣe àfà mi wàláì mo wá rí ká nínú tíra àfà ẹlẹ́kọ̀ọ́ kan. láàrin kan náà àwọn kọ́mítì ìlú tí wọ́n ṣe Ramadan public lecture lọ́jọ́ tòní tó ẹ ká san. ẹ ká san bàbá akí púpọ̀. ẹ jọ kí lórúkọ yín. orúkọ mi ni Kẹ́hìndé Abdulkarim Wasi láti ìlú Gbóàrán Ọláyàkí. Ramadan public lecture tí ẹ ń ṣe lẹ́nu ẹlẹ́kẹ̀lẹ́ lélẹ̀. ẹlẹ́ẹ̀kejì lélẹ́yìí tá a máa ṣe adúpẹ́ fún Ọlọ́run bọ́lá kọ́kọ́ sojú ẹ̀mí wa ẹlẹ́ẹ̀kejì náà sojú ẹ̀mí wa adúpẹ́ fọlọ́run. ẹ ṣe gbọ́sà kí ni ìdí tẹ́ fi gbé kalẹ̀ gan. n tó bẹ̀rẹ̀ ètò yìí ni pé nípa kùdìẹ̀kudiẹ tó wà lágbègbè wa bí ajínigbé bí táwọn ìyàwó rí bí roko tí wọn ò lè lódò ló fa tá a fi wá pé gbogbo ọmọ tí ń jẹ́ Afon constituency tá à ń jẹ́ 8 ward torí àṣà tóbi gan but 8 ward àwọn mẹ́jọ yẹn la kóra wa jọ bẹ̀ láti ládùbàlù àǹkó bẹ́ẹ̀ tẹ́ dé báńdìrì wa ní Ọ̀yọ́ lódòdó so láti gbàtà yìí ti bẹ̀rẹ̀ ètò adúpẹ́ fọlọ́run pé ọ̀rọ̀ báńdìtì ó jópin wọ́n sá fún wa ń bẹ̀ yẹn adúpẹ́ fún Ọlọ́run láàfin wọn rọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú tó kù láti lè darapọ̀ mọ́ akíní àjọṣe ni bára ẹ̀ dà sọ́wọ́ sí ń bẹ̀ bára ẹ̀ wà ní ló wà mí kan tá à ń ṣe adúpẹ́ fún Ọlọ́run bẹ́ẹ̀ adéwà tún fàsìkò irú àwọn ìjọba wa kí wọ́n ràn wá lọ́wọ́ nípa ọ̀nà wa torí nǹkan tó ń help àwọn pípù yẹn láti mọ jíyàn gbé nìyẹn mọ́tò lè rè gèrè ibẹ̀ náà ń káwọn èèyàn wa mọ́ tó ti ń sẹ̀mí wọn légbodò tábàdé wàá mú yàn ẹ lọ mú 10 million wá ẹ lọ mú kinní kan wá bọ̀ adúpẹ́ fọlọ́run kó ti dópin adúpẹ́ lọ́wọ́ àwọn ìjọba náà tó náà fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa tábà ti gbé wọn lọ́ọ̀kan ni wọ́n ń dá wọn lóhùn kán jọ ọ̀nà wa Ọlọ́run fọwọ́ tọ́ wọn lẹ́mìí kán dàkún kan bá wa ṣe. àwọn lẹ́fẹ̀ẹ́ kí pé ọkù dìde àwọn tẹ̀ fi ìwé pè àtàwọn tẹ̀ fi ìwé pè ẹ bá dárúkọ ìyọ̀ bíi 2 sí 3 pé ọkù dìde tọ́tẹ̀ wá pẹ́ pé ọ̀dà yín lòun àwọn lẹ́fẹ̀ẹ́ kí. àkọ́kọ́ a kí Ọlọ́run a dẹ̀ kí pírẹsidẹ́ǹtì ìlú wa Alhaji Suleiman Ọ̀kandéjì pé wọ́n kú àdúrótì rárá àwọn tán dájọ́ kó ilẹ̀ ni pàtàkì ni mo kí baálẹ̀ ẹ̀rin ilé Kazeem láti Òkè Ògùn Ìbẹ̀jú Lẹ́kí a pè wọ́n kódà àyọjú sí wọn àpè lórí fóònù ni wọ́n dẹ̀ pọ́n lọ́nlé wọ́n dìde wọ́n dẹ̀ wá adúpẹ́ púpọ̀ lọ́wọ́ wọn wọ́n kọ́ lọ́wọ́ gbọ́mọ ìyá mi pátápátá àti gbogbo àwọn tá a pè àtàwọn ṣíàmù àwọn esco wa pátápátá adúpẹ́ lọ́wọ́ gbogbo wọn eléyìí ò ní jáse mọ́ fún gbogbo wa. ìmọ̀ràn lè fẹ́ fún àwọn ọmọ ìlú. mo gbà wọ́n mọ̀ràn náà ni pé kíní yìí àjọṣe wa ni kí gbogbo wa túyáyá ká túyáyà àwa àlú tá a ti ríra wa báyà ti jẹ́ ìlú 110 tá a sì jù bẹ́ẹ̀ lọ bọ́ọ̀nù 110 gbogbo àná kọ́ là ń wá sí pàdé àgbà kóró ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ àǹfààní wà ń bẹ gan kí gbogbo àjókòó àmọ́ ríra wa ẹ tó ti ra wọn ti pẹ́ àmọ́ pàdé gbogbo àwọn mọ̀ràn pé kí gbogbo ọmọdé kan máa wá. kí lórúkọ lẹ́ẹ̀kan sí. orúkọ mi ni Kẹ́hìndé Abdulkarim Wasi láti ìlú Gbóàrán Ọláyàkí. pé gbogbo àwọn tá a jí àfààní nínú àyín tó mú ẹ dààmú òun náà ni pé ọmọ pẹ́ẹ́nìkan tún wà lókè tiẹ̀. àfààní sọ pé mọ́lámú yẹ tọwọ́rọ̀ ẹ̀ fi ta'allumihi ibtala Allahu bi thalathatin ashiya. gbogbo ẹ tí ò bá lè fojú kó fi ojú kan àdánwò kó rí wàhálà nígbà tó ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ àgbákò mẹ́ta ní oṣù tó. bàbá Sheikh Buhari tẹ́ ẹ bá ń sọ ń ta táwọn èèyàn lè ń gbọ́ ó ti fi hàn wá báyìí lórí pé bóyá kídímà tẹ́ ẹ ṣe ọlọ́run kẹsàn-án rẹ̀ fún yín. wọ́n lè mú ẹ̀tàwọ́ rà á gbogbo ẹ̀ àfáà yìí náà máa gbọ́ látara àwọn àmúlùmọ́ àti àwọn àlùfáà wọn kalẹ̀ gbogbo ẹni tí o bá ní faradà nígbà tó bá ń kéwú lọ́wọ́ ibùtọ̀lá Allahu bí salathatin ashiya àdéhùn mẹ́ta ní orí o. àlọ́kọ́ yìí máa ayummitahu fi shababihi. ó pọ́sibú kó kéwú tán àmọ́ kò ní dẹ̀bẹ̀ tí ó fi kú wọ́n kọ̀ ọ́ pé àfa ìṣàkóso tó sà ló pa. wọ́n lè sọ pé ó ń sọ sánásáná wọ́n lè sọ pé ó ń sa ìdákí
ìyẹn kọ́ àkọ́dọ̀ àwọn àjẹkọ́ ló pa ó ti wà nínú àkọọ́lẹ̀ àwọn olùmọ̀ríyàwó fi ẹ̀rà sàtìkì ẹlẹ́ẹ̀kejì nìyẹn tí ó bá yá pé ò bá ní ìfaradà nígbà tó ń kéwú lọ́wọ́ rasatiki lọ́wọ́ ṣe akéwú gbòòrò àlọ́wọ́ lónúgbó ẹ̀wọ̀n àwọn àfa wa àlàálà mi ni wọ́n torí pé àfa mẹ́ta ló wà kí ẹjọ́ má bàa pọ̀ ẹlẹ́kẹ̀ẹ́ta àwọn yẹ̀bùtẹ̀líyẹ̀wù bí khidmati sultan gbogbo àfa àtọ́yá gbọ́bọ́yá kò bá ní faradà kò bá sí àfa àdójú àmì láyé irú wọn náà máa ń tẹ̀lé àwọn lọ́balọ́ba àwọn olówó káàkiri wọn á ní àfa ẹ̀sẹ̀ gbọ̀ báyìí ẹ̀dẹ̀ gbé báàgì yẹn wá àbẹ́ ẹ̀sẹ̀ òrìndí báyìí ẹ̀dẹ̀ súnmọ́ nígbà yìí àwọn àyàn náà máa ń ṣe akọ̀wé fún àwọn lọ́yà gbogbo bàbá Sheikh Buhari. ìnira ara ní nàtẹ̀lẹ́kọ̀ àmọ́ àṣàdàhó. afa òní dúrédì àwọn afa kọ́ alẹ́ kọ́ ẹ̀ tó bá fara balẹ̀ láwùlà bàṣà sọ́kàrà la afọ́mù bàdúmà yẹlẹkọ́ wùkọ́lbì àṣìláàdà sọ́fà. láwùlà bàṣà sọ́kàrà. láwùlà bàṣà sọ́kàrà. la afọ́mù bàdúmà. la afọ́mù bàdúmà. yẹlẹkọ́ wùkọ́lbì àṣìláàdà sọ́fà. yẹlẹkọ́ kẹlẹbi. kọlbi asilada sọfà. asilada sọfà. wọ́n bọ̀ wá síbẹ̀ bá ń dé orin ìyámẹ́lẹ̀ kó má jẹ́ kó pa ẹlẹ́nu mo padà bọ̀ wá síbẹ̀. bàbá wa Sheikh Buhari ọlọ́jẹ́ kẹ́mi yóò gùn ọlọ́jẹ́ kárí yín pẹ́. àárọ̀ àtọ̀sán àtàlẹ́ ọlọ́mọdé kíkẹ́ kó bàjẹ́ bẹ́ẹ̀ ọlọ́tí tó dé ànábì lọ́dọ̀ ọlọ́ ọlọ́lá hawla wala quwwata la hawla wala quwwata la hawla wala quwwata. náà a lọ sọ́dọ̀ àwọn àmírù wa kalimatul wajiza akọfẹ gbọ́ lẹ́nu wọn torí pé sahibu dari ajara ma fiha onídé náà ló wọlé ẹ̀tọ́ ahlan bikum wa sahlan wa marhaban akramakumullah. àwọn ó ti wà pẹ̀lú alága báyìí tó ń ṣe Ramadan public lecture tó jẹ́ pé ẹlẹ́ẹ̀kejì irú ẹ̀ ló ń ṣe lọ́jọ́ tòní salamu aleykum sa. wa aleykum salam wa rahmatulahi wa barakatu. ẹ káàsán akóǹgbẹ náà ẹ̀mí wa rẹ̀ yẹn èṣù ẹ̀mí wa tó rí bẹ̀rẹ̀ náà ló máa rí parí ẹ̀ ẹ jọ̀ọ́ ẹ bá dárúkọ yín fún àwọn aráalé. orúkọ tèmi ni Alhaji Abdulfatai Abọ́lárin Adigun tí ń ṣe olúọmọ ìlú Ogbóàrán àti chairman Afon constituency Lagos State branch. ọkọ tí yẹn ṣe lẹ́nu tó jẹ́ pé Ramadan public lecture ni ó ti tó ẹlẹ́kẹ̀ ló tẹ̀ tí ń ṣe báyìí. Afon constituency Ramadan lecture Lagos State branch tí à ń ṣe ní òní tí ń jẹ́ 23 ọjọ́ oṣù kẹta ní ọdún 2025 yìí eléyìí ni ẹlẹ́ẹ̀kejì irú rẹ̀ tí a ti ṣe látìgbà tá a ti bẹ̀rẹ̀ ìjókòó wa yìí. kí ni ìdí tẹ́ fi gbé Ramadan public lecture gangan kalẹ̀ kí ni ìdí náà. ìdí tí Afon constituency Lagos State branch tó fi gbé Ramadan lecture kalẹ̀ ni wípé àdúrà ló máa ń gbà agbára kò kí ń gbà bẹ́ẹ̀ ni wípé nínú ààwẹ̀ gbogbo wa náà ni a mọ̀ pé àdúrà ni ìdá mùsùlùmí. ẹgbẹ́ tí à ń ṣe yìí community tó wà ń bẹ̀ jẹ́ 110 community ló wà ń bẹ̀ lágádà ara wa tí èèyàn bá fi wọ́n ṣe 110 community tó dẹ̀ ń ṣe tọ́lọ́n dẹ̀ ń gbàdúrà rẹ̀ kò sí nǹkan tó yẹ ká máa ṣe tá ká máa dá ọpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kí ọpẹ́ wa ká tó máa rí nǹkan mí gbà sí. olúwàsọjọ́ tó bá olúwàsí tá à ń retí báyìí àti àwọn èèyàn jàǹkànjàǹkàn tó ń bọ̀. ẹni tí ó jẹ́ oníwàásí wa tèmi òun náà ni Falidat Musa Ajikobi 1 òun náà ni oníwàásí wa ní ọjọ́ ti tòní tí a sì ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jàǹkànjàǹkàn nínú wa tí wọ́n ń bọ̀ wá àtàwọn tó jẹ́ from Kwara State àwọn tó jẹ́ Lagos State from different parts of the country ni ló máa wá bí lónìí láti wá bá wa ṣe ayẹyẹ àdúrà Ramadan lecture Afon constituency àti gbogbo chairman àtàwọn olóṣèlú àtàwọn union tẹ́ bá rí gbogbo set up
ẹ rí i pé we are fully ready láti receive gbogbo àwọn èèyàn tí wọ́n yìí ti ń bọ̀ lọ́wọ́ kan ọjọ́ kan. A ní woman wing a dẹ̀ ní men wing, a ní branch káàkiri bá a ṣe ní branch lẹ́kọ̀ọ́, a ní nìbàdàn, a ní nílọrin. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn mẹ́mbà wa wà ní outside country ní diaspora like Saudi Arabia, America, Germany, London and so on. Bẹ́ẹ̀ náà la ní gbogbo branch káàkiri sí. Masalam. ẹ ṣe gan sa ìmọ̀ràn lè fẹ́ fún àwọn ọmọ ìlú. Ìmọ̀ràn tí mo fẹ́ fún àwọn ìlú náà ni wípé kí gbogbo wa kí a máa fọwọ́sowọ́pọ̀ ní agbègbè wa, kí àwa agbára wa ká máa fi àdúrà jagun, ká ṣe kínní yìí kalẹ̀ pẹ̀lú inú kan ọkàn kan pẹ̀lú gbogbo àwọn èèyàn sódà kí ìlú wa kí ìlú túbà kó tùṣẹ́, kí àwa náà ká lè mú development bá area ọ̀dọ̀ wa. Àti pé nǹkan tí àwọn òbí bá ń ṣe ní family tí wọn ò bá mú ọmọ kéékèèké wọ̀ táwọn òbí yìí ò bá sí láyé mọ́ nǹkan náà ti parẹ́. Òun la fi mú gbogbo àwọn ọmọ kéékèèké, àwọn obìnrin, àwọn ọkùnrin sódà ìtàn làwa fi ń lélẹ̀ by the time tó bá yá táwa náà ò bá ṣe ẹ̀sìn mọ́ ìtàn yìí ò ní tán lẹ̀. a máa rí yín bá sà ẹ jọ kí lórúkọ yín lẹ́ẹ̀kan sí. Orúkọ mi lẹ́ẹ̀kan sí ni Alhaji Abdulfatai Abọ́lárin Adigun tí í ṣe oluomo ìlú Igbó Àrán ní Asa local government. Òun náà tó ní chairman Afon constituency Lagos State branch. Ẹ ṣé mo dúpẹ́. اللهم صل وسلم وارحم وترحم على سيدنا ومولانا وشفيعنا وحبيبنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه آمين والتابعين لهم بإحسان آمين وعلينا أجمعين آمين. Mo fi àwọn gbólóhùn yìí mo fi bẹ̀rẹ̀ gbólóhùn méjì péré tí mo fẹ́ sọ. Ọlọ́run wọlá pé bá a ti bá lẹ́nu bàbá wa Alhaji àgbà ní ojú ẹ̀ka bàbá níbi tí wọn ò ní ṣe bismillahir rahmanir rahim. Wọ́n sì fi hamdala lé. Mo wá fi asalatu àná Muhammad tẹ̀lé. Ọlọ́run wọlé abẹ́ mo ti wí yìí kájí mo kọ́kọ́ fi béèrè wájú rẹ̀ Ọlọ́run ni pé ìjókòó yìí lónìí apalẹ̀mọ́ rẹ̀ púpọ̀ Ọlọ́run Ọlọ́run bá wa rọ̀jò àlùbáríkà rẹ̀ síbẹ̀. Àmín. Gbogbo ẹni tó bá máa amínà ṣẹ́dàpọ̀ ẹ bá wa sí. Àmín. Ọlá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam. Akí Ọlọ́run náà. Allah. A sì bẹ̀rẹ̀ ìjókòó yìí pẹ̀lú orúkọ rẹ̀. Allahu akbar. A sì fi ànábì Muhammad bẹ́ẹ̀. Allahu alayhi wa sallam. Lẹ́ẹ̀kan sí gbogbo ẹni tí ó máa sọ̀rọ̀ ń bíbà yìí lénìí. Ọlọ́run má jẹ́ nìkan kan ó sì sọ. Àmín. Ọlọ́run má jẹ́ á sì wí. Àmín. Ọlá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. À ń kí bàbá wa kí wọ́n máa wọlé. Ẹ máa wọlé sá. Tí mi ò bá ṣe mistake láti ìlú occasion. Allahu akbar. Am I communicating? Akiwọn púpọ̀ mo kí Alhaji wa Àjàlá. Gbogbo esco ni mo kí. Ẹ jọ̀ọ́ kẹ́límà tó ń wà jíìsà ni wọ́n ní kí n ṣe. Wọ́n ní káwọn àbá wa ṣe. Ọ̀rọ̀ ṣókí ni wọ́n ń pè bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni sà. Adé tún fi yẹn a fi ń retí ọ̀pọ̀ èèyàn tó la fẹ́ kí wọ́n gbádùn bàbá wo ní wasiu ní púpọ̀. Adamallahu wa hayatuhu. Bàbá náà sì palẹ̀ mọ́ wá fún wa. Bẹ́ẹ̀ni. Ntí ò jẹ́ kéré tí pọ̀ ni pé wọ́n fẹ̀mí ságo méjì. Wípé ní bàbá ó dé. Ṣùgbọ́n nínú ètò bàbá wa Alhaji àgbà ọkọ wa ní gbéraga. Allahu akbar. Àfáà mi ò máa bí ọmọ kéwù rẹ̀ ní sátìpọ̀. Ẹsẹ̀ wo ti ń bẹ́ẹ̀
ẹ wo ada tí bàbá kọ́kọ́ fi kọ́ wa tó yẹ pé wọ́n ń pe ìjókòó yìí wípé sáwọn èrò ti pọ̀ àwọn òní ti dé dàpọ̀ jẹ́ fún gbọ́ mi yé ọ̀rọ̀ mi ò ní pọ̀ púpọ̀ àkọ́kọ́ adabu afa pọ̀ láyé o ẹ máa ma afa tẹ́ sùn mọ́ afa tí ó máa sọ ìgbà tí èrò ti pọ̀ bàbá Sheikh Buhari ní sẹ́mi pé bàbá máa sọ fún wa bàbá yìí sọ sáwọn èèyàn ti pọ̀ bàbá Sheikh Buhari nígbà tí mo ò tí ì dé bí kì í ti ń gbọ́ pọ́n ti dé ààrẹ mo ní ọmọ lọ tọ́ọ̀nù mọ́ páàkì ń bí jáfẹsẹ̀ rìn yókù nígbà tó ní wàásì ti dé tí wọ́n sì jẹ́ àfa wa èyí tó rú àwọn èèyàn lójú tí wọn ò mọ̀ ni pé ẹni tó jókòó yé àfa wa ni wọn o lẹ́yìn 40 ọdún ni mo ti mọ̀ wọn tí mo bá sì rán wọn létí nísìnyí wọn ò máa mà lọ́jọ́ tí wọ́n ń jà fún bàbá wa oníwàásí àgbáyé bàbá gbádùn wọn púpọ̀ sẹ́yìn mọ̀ pé chibi mamu wa ti sọ lẹ́ẹ̀kan ní o rò pé bàbá tó lè gbádùn ẹnìkan bí wọn lọ́dún náà wọ́n ń pè àní mari ọlọ́mọkárí ẹ̀wọ́n bá náà ti rẹ̀ wàlídàáka alayhima. Ani mari walidaka alayhima. Bàbá tí ń bọ̀ ẹnu wa ní kọ́ máa wò. Ani mari àwọn tí ń sọ yìí lẹ́yìn ògbó walidayka alayhima. Malabisu aniwari minataji wale ula. Malabisu aniwari minataji wale ula. Ó di bàbá Sheikh Buhari ní orin tí mò ń kọ ó di 43 years. Allahu Akbar. Ta ló mọ̀ wọ́n tó wà nù yín kò sí ẹni náà. Mo fẹ́ kí wọ́n dé kí n tó máa sọ ni. Nǹkan bá ta kan pamọ́ sára wọn kì í pé lára fa. Allahu Akbar. Ẹ gbọ́dọ̀ ma. Kì í pé lára fa. Oníwàásí pọ̀ o tásì jẹ́ international. Ṣùgbọ́n nǹkan mẹ́ta kan wà lára bàbá wa Sheikh Buhari. Kì í pé lára oníwàásí kankan. Àdúrà lèmi ó ṣe fún yín. Mo sì fi nǹkan mẹ́ta tọrọ. Mo fi bẹ̀ Ọlọ́run. Ọlọ́run wọlé ọjọ́ tí mo ń ṣàdúrà fún yín ní Kétu lọ́dọ̀ ayélu rìdọ́. Bàbá tí wọ́n wà ní tì rẹ̀. Ẹ máa tẹ́tí gbogbo ẹni ó bá wà ń kálẹ̀ dàpọ̀ ẹ máa gbọ́. Kẹ́ ẹ farabalẹ̀ dáadáa. Mo wá wà wájú wọn dáná lọ́hùn. Mo ní bàbá mo fẹ́ tọrọ kẹyọ kan fún yín. A ní kí n tọrọ wọn ìmọ̀rírì ẹ̀. Bàtí mo wá sọ ọ́ tá tí mo dànù lé. Wallahi tallahi wọn tọwọ́ bá kù níjọ́ náà wọn bá fún mi ní 5,000 naira. Nígbà náà lọ́hùn. ọ̀rọ̀ ọdún bíi 15 sísè nù. Bẹ́ẹ̀ni. tí 5,000 jọ́nà ń ṣe déédéé 50,000 nísìnyí. àwọn náà tí gbọ́n jọ́nà bàbá gbọ́n ní àní gbowó lọ́wọ́ wọn. torí yìí gbowó lọ́wọ́ àfẹ́ ni. ẹ̀yìn bá Nabi Muhammad. gbogbo ń ta tọrọ lórí bẹ́ẹ̀ jọ́nà. Alhamdulillah. nǹkan mẹ́ta tọ́lọ̀ ń jogún fún yín ẹ̀yin afáàyè lọ kọ́ Ọlọ́run bó Sheikh Buhari. Wàláhi tàlá kìí pé lára àfa kan. kó ajẹ́ ó pọ̀ lára àwọn àfa kọ̀ọ̀kan ẹlòmíì lè lẹ́yọ̀ kan ẹlòmíì lè ní méjì ẹlòmíì lè ní mẹ́ta. ó wá fi nkẹ́yọ̀ kan sọ̀sọ́ rẹ̀ ó wá jẹ́ mélòó nù ó jẹ́ mẹ́rin. mi ò rò báyìí gbà mí mo bá ka mẹ́tẹ̀ẹ̀ta àti mẹ́rin náà. Muftari fasihu alimu wa muallimu. Bá a Sheikh Buhari àwọn èèyàn mọ sọ́ọ̀sì àlùbáríkà yìí wọ́n sọ fún wa lónìí. Ẹlòmíì rò pé oògùn lè ṣe níbẹ̀ oògùn wo. Ẹlòmíì rò wípé bàbá Sheikh Buhari adamallahu hayatahu. Òkìkí yìí pọ̀. Ẹgbẹ́ wo náà lọ wọ̀? Ẹgbẹ́ wo ni? Àwa làwa mà. Bàbá wa Chibi máa mú ìtìrẹ́ ẹ má lo àìkú lọ lámbíbà yìí lónìí. Bàbá yìí tún dẹ́kọ̀ tó jẹ gbogbo ìtìrẹ́ lápapọ̀.
síbi máa ń wá ló wà kalẹ̀. adamallahu wa hayatahu. ọmọ kéwòn oníwàásí àgbáyé ni. adamallahu wa tí o hayatahu. dúdú. bẹ́ẹ̀ni. àwọn náà gbé bàbá wa. ayé òun bá nàbí wàhámà. wọ́n ti lè fẹ́ sí alimu wa muallimu. gbogbo ẹ̀tàpọ̀ àlùbáríkà lára oníwàásí àgbáyé tí ò lè tán mọ́. barakatu amati jami amakami. bàbá aṣẹ́kù buhari. Allahu hayatahu. ó ní nǹkan mẹ́ta lọ́lọ́run ṣe fún yín. àkọ́kọ́ nínú ẹ̀ ọlọ́run ní kí ìmọ̀ tó yanjú wà. ẹ bá ń gbé ọlọ́run tó ní. Allahu akbar. mi ò rò pé jàmbá ń gbọ́ mi. on communicate. sẹ́ẹ̀rì táwa bá sọ léèyàn ní ìmọ̀. olóko àfa yàtọ̀ sáfà. bẹ́ẹ̀ ni ó yàtọ̀ síra wọn. àpò lẹ ti mọ̀. tá a bá sọ pé yẹn kéwú ó mà á. ọmọ akéwú. kò sẹ́ni tí ò mọ kéwú lọ́dọ̀ ẹni tí ó jẹ́ jù hálù. bẹ́ẹ̀ ni. kó láti lóhùn kó sì fi wákà lé e. a máa kọ̀nfà àfa wa ni wọn. ẹ gbọ́ wọn mọ kéwú tó dájú. èyí wà mọ kéwú gbà míì kò ní sí àgbékalẹ̀ làákàyè tí ó fà fi yé àwọn èèyàn. àgbékalẹ̀ òní ó di mélòó jàmbá? ó di méjì sà. lábẹ́ làákàyè yẹn ó tún wá yàtọ̀ sáwọn làákàyè mi. iṣẹ́ kò wárí bá bẹ̀rẹ̀ ní ìsìn wọ́n lè máa pa gbogbo wa lẹ́rìn-ín àmọ́ wọ́n bá délé tá lọ́ọ́ máa kọ́rọ̀ gidi lọ́wọ́. àwọn gidi ló ń gbọ́. ó tọ́ bá ń digest nínú ọpọlọ rẹ̀ wọ́n máa máa kọ́rọ̀ gidi lọ́ ń gbọ́. ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún gbogbo àfa ẹlòmíì kéwú mi ò ní dákọ kódò wà náà àfa wa kódò ṣètìrà bẹ́ẹ̀ bá ti ní ó sọ̀rọ̀ bí yẹn bá ti pé márùn yóò máa gbà ní. yóò máa gbọ́ ní ọ̀rọ̀ oníṣẹ́ sọ fún. ó sì ló ṣètìrà táwa ń kà. bàbá Sheikh Buhari. adamallahu hayatahu. nígbà tí màá wà làákàyè tó wà. ó di méjì. tó bá wù wọ́n tárí pápó yìí ṣe dọ́ọ̀lù báyìí wọ́n máa bó ti gbé wo wá fò. tá a máa gbádùn rẹ̀ pé Allahu Akbar. láwọn asọ́ra wọn di ẹjẹ́ kí n ṣe tó bá bíbá yìí mọ̀. ẹ̀ẹ́dẹ̀kẹta. وموسى لا يصيبك مني حيث وجهت فإن الله ذو موسى. orin tó ní wàá sí àgbáyé kọ lọ́dọ̀ wọn. أنت موسى وموسى لا يصيبك مني حيث وجهت فإن الله ذو موسى. kéwù yìí ẹ jẹ́ kó máa rí oníwàásí àgbáyé tó wà níbí lónìí. Anta Musa Musa la yusibuka minni haythu wajjahta fa inna Allaha zu Musa haythu wajjahta fa inna Allaha zu Musa. bàbá wa Sheikh Buhari àwọn esco wa wọn ní àwọn làwọn fẹ́ kó wa mo lẹ dá bàbá yìí mà ní tiwálẹ pẹ̀hùn àwọn èèyàn máa retí kí lẹ́lẹ́ kẹta tọ́lọ̀ ń fún yín tí ò pé lára àfààní sẹ́wádìí sọ́ọ̀tù lè jẹ̀mí ẹgbẹ́ ọlọ́run tó ìjà wa bó bá wu ṣé wù á ní láti lu ajá náà sí tí ò bá wù wọn àwọn náà ló máa kọ ni àwọn náà ló sì máa gbé. àwọn náà máa gbé kọlọ ti sí àná. yóò sì máa dùn. àlá. àwọn alájí àgbà ní ẹni tí máa gbọ́ gbogbo ohun kì í tẹ́ bàbá lọ́rùn. báwa yá bàbá wa nípa ẹ sọ̀rọ̀ náà ẹ sọ̀rọ̀ ẹni mo fẹ́ gbọ́ ẹ̀jẹ̀ ń pè é. wọ́n wá ní kò sí mọ́nà Buhari ń bẹ̀. káwa lè máa tẹ́ torí ẹ̀ pè wọ́n bàbá ó tún á fi kún pé torọ́lọ́ náà fẹ́ràn ohun tó dùn púpọ̀. إني كفانية كنت من أدبيتي أبديتي تمت بكل تمام. الله أكبر. sẹ́yìn abẹ́rẹ́ tí o dá kama ní o sáré máa ní ní àbó wa ní mọ́nà Buhari o fẹ́ gbọ́ òun rẹ̀. إني كفانية. gbogbo àwọn alápàlẹ́ èèyàn tí wọ́n bá ní ẹja máa kí wọn. من أدبيتي. gbogbo àwọn alápàlẹ́. bàbá ẹ̀yin náà mo
fẹ́ káwọn àfáà kọ́ ẹ̀kọ́ lára yín. Abadi ate. Nafa agun dakun. Nafa agun Alfulani. Sọ̀rọ̀ àwọn akéwù gẹ́gẹ́ náà wà ń kálẹ̀ yìí o. Ẹ̀yọ̀ bá Nabi Muhammad. Bàbá àwọn èèyàn ti dààmú nítorí yín. Lẹ́nu mi là mo fẹ́ lé àfa Buhari bá. Wa alaikum salaam wa rahmatullahi. Akí ọlọ́lá wa kí wọ́n máa wọlé kí wọ́n máa rọra. Alhaji wa Abdulkabir lẹ́rọ̀ lábùtú ọjà. Ẹni kọ́ ma Alhaji Ridwanullah kọ́ máa wọlé ọlọ́run jò ń dà fún yín. Aṣọ ńlá kọ́lé yàn ńlá síbẹ̀ ẹlẹ́nu tó wọ̀ àwọn èèyàn mẹ́rin ni wọ́n tẹ̀lé òní kan ọlọ́run níjọ́ ń máa padà sí ibú. Amina. Mo kí àlàáfíà táyọ̀ kí wọ́n máa wọlé ẹni mi sọ fún mi pé àwọn náà ti ń bọ̀ ni àkọ́kọ́ ọ̀nà wọn jẹ ẹ̀yọ̀ máa Nabi Muhammad. Sallallahu alayhi wa sallam. Wọ́n ní àmì ọ̀dẹ pẹ̀lú àwàdà àwọn tó ipá àjọ tó ṣé àná bí bó ti bàbá Buhari àwọn tẹ́ ṣàdúrà fún ni wọ́n mójútó tààrà ọdún òní gbọ́dọ̀ tán ni ọlọ́run wọlé ayé ọlọ́run yóò dùn. Àmín. Bọ̀ ọ̀tọ̀ ọba jà fún constituency tó ọba ṣe àmín náà ó jẹ̀bi o. Ọlọ́run bá wa fà àlùbáríkà sọ́jọ́ òní. Àmín. Tí a bá ti rí brọ́dà mi Alhaji Àlàáfíà Táyọ̀ ọba ti dúró tì mí information kan. Bẹ́ẹ̀ni. Wọ́n ní kí n bá wọn kí Alhaja Afsat ìyá Elélùbọ́ Fọkọjà sẹ́ẹ̀tì bá wọn gbà wọ́n lálejò ẹ fi wọn sáàyè tó dáa. Alhaja wa Mulkat Santana Fọkọjà ìlú baba gbogbo oníkọ́nù ni Allahu Akbar ẹ fi máa ma sẹ́ẹ̀tì baba ń lọ sí nínú ìlú wọn nù. Alhaja wa Rahmatullahi ìyá Alhaja Alhaja wa Riskat ìyá Muiz Fọkọjà ẹgbọ́n lọ́n tóbi fún Fọkọjà. Alhaja wa Tosin Abọ́lárin ìyá mẹ́ta ìyàwó aláwọ̀ ẹgbẹ́ lọ́n tóbi. Bàbá Sheikh Buhari lẹ́nu mẹ́ta ìlọ́lọ́run bó chairman wa ní ọmọ mẹ́ta lẹ́ẹ̀kan náà. Lẹ́ẹ̀kan ṣoṣo bàbá ní máa sọ fún mi ń bọ̀ abẹ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n ti wà ń bí àgbàdìkà pọ̀ lára chairman wa púpọ̀. Alhaja wa Bọ́lájí ìyá àbèjì ìyàwó bàbá gbogbo ilé láti lò fọkọ̀. Alhaji wa Alabi ẹlẹ́rọ látàbùtù ọjà àwọn tí wọ́n ní ká bá wọn recognize the presence wọn ní bí wọ́n wá ti ń dé ẹ̀já mà ìlú Fẹ́mi lóyè Takoro màmá Takoro Alhaji wa Mohibi Akọsílẹ̀ látòkè sọmọ tí ń kí wọn lẹ́ẹ̀kan ọlọ́run jò dá fún gbogbo yín. Bàbá kí àwọn èèyàn tó pọ̀ lè gbádùn yín ni o àrà àkókò yín láti ẹ̀dá kan ẹ̀ má bẹ̀rù. Baálẹ̀ ẹ̀rín ilé òkè ògùn láti bẹ̀ jù bàbá tẹ̀ ń wí jíde Allahu Akbar ọlọ́jà rí i pẹ́. Ṣé àwọn ni wọ́n ń kí gbogbo àwọn èèyàn à ń kí gbogbo àwọn èèyàn à ń kí gbogbo àwọn èèyàn a ní àwọn ètò padà wá torí àwọn ẹ̀sìkò fún wa lọ́wọ́ kan wípé kò yára bẹ́ẹ̀ mi náà ní yára ni o bàbá fi àtayọ̀ ni o àwọn ní ọlọ́run ojú dáa fún yín. Bàbá wa tẹ́ pè lónìí ẹni kí Alhaji Àkàndé ó máa wọlé èèyàn mi bàbá wa Sheikh Buhari àfa wa ni wọn àwọn oníṣíyàn ní àdàbíyà rárá o ojìmìlà ọdún kan ewo gbogbo wọn yà lẹ́yìn ajá àfa rẹ máa oníwàsí àgbáyé wọ́n tún máa pe gbogbo yẹn láàfa wọn akẹ́kọ̀ọ́ púpọ̀ àmọ́ bí alámọ̀lá kan máa wá ń júwe pamọ́lá mi rọ̀ ọbẹ̀ mi kan sẹ́nu pé yóò dọ̀tẹ́ ní títí ẹ̀ ń kan torí ẹ̀ ní ó di ń dáadúró. Bàbá wa oníwàsí àgbáyé bẹ́ẹ̀ bá rí tọ́lọ́mù orí Sheikh Abdulrahim wà ló lójúmọ́ mo fẹ́ kí kálukú ó mà ẹ má sáré mọ́lá Buhari má bí tí wọ́n ti lọ táàpù transformer tí wọ́n ti lọ táàpù náà yẹn transformer tó ní agbára ni o
èmi ò mọ ogun tó ṣe tó fi lè bá. kó ní kó lọ ní fẹ́ bá. àfi wá bá gbogbo kátà lọ́dọ̀ lé ọmọdé kò yé o bóyá wà lè súnmọ́ díẹ̀. tó lọ lómi. bàbá wa Sheikh Buhari. àyàmọ̀lá ayàtọ̀. àlùbáríkà méjì ni wọ́n ń lò papọ̀. wọ́n ń lo àlùbáríkà bàbá oníwàsí àgbáyé. oníwàsí àgbáyé wa ni wọ́n mú lọ́dọ̀ mi nìkan tó mú bí èmi náà ti mú. nítorí lágbàá nù o nítorí báwa rí wọn tán. ẹ wá máa ń tó fà á bàbá yìí ló rà á. ó sojú tiwa ni.